Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àti gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wa Ọlọ́run wa, aláàánú àti alátìlẹ́yìn wa, Ọlọ́run tó ṣe ojú rere sí wa, tó tún jẹ́ kárí ọjọ́ àbámẹ́ta mìíràn, Ọlọ́run tó mú gbogbo àbá rere rẹ̀ àti èyí tí àwa pàápàá ní fúnra wa tí ó mú ṣẹ. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí, a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tó ti a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 25 oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò, Olúwa ni olùgbàlà mi. Olúwa ni olùgbàlà mi. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 40 ẹsẹ̀ 17. Orin Dáfídì orí 40 ẹsẹ̀ 17. Bí ó ṣe ti èmi ni, tálákà àti aláìní ni èmi o, ṣùgbọ́n Olúwa ṣe ìrántí mi. Ìwọ ni olùrànlọ́wọ́ mi o àti olùgbàlà mi. Má jẹ́ kí ó pẹ́ o, ìwọ Ọlọ́run mi. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí 7 ẹsẹ̀ 22 títí dé 37. Máàkù orí 7 ẹsẹ̀ 22 títí dé 37. Wọ́n sì mú ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò. Wọ́n sì bẹ̀ pé kí ó gbé ọwọ́ rẹ̀ lé. Ó sì mú kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan. Ó sì tẹ ìka rẹ̀ bọ̀ ní etí. Nígbà tí ó tutọ́, ó fi ọwọ́ tọ́ ọ ní ahọ́n. Ó sì gbé ojú rẹ̀ sókè. Ó wo ọ̀run. Ó kẹ́dùn. Ó sì wí fún un pé, Ẹ́frátà, èyí ni ìwọ ṣí. Lójú kan náà, etí rẹ̀ sì ṣí o. Okùn ahọ́n rẹ̀ sì tú. Ó sì ń sọ̀rọ̀ kété. Ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnikẹ́ni o. Ṣùgbọ́n bí ó ti pàṣẹ fún wọn tó, bẹ́ẹ̀ ni wọ́n sì ń kó kìkì rẹ̀ tó. Ẹnu yà wọ́n gidigidi rékọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára. Ó mú adití gbọ́ràn. Ó sì mú kí odi kí ó fọhùn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ọjọ́ àbámẹ́ta. Nínú ìwé Lúùkù orí 13 ẹsẹ̀ 11 dé 13. Ó sọ fún wa nípa obìnrin kan tí ó tẹ̀bá fún ọdún 18 tí kò lè rìn ní ọ̀nà tí ó tọ́. Ó gbọ́dọ̀ ti ṣàbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà kí ó sì ti lo ọ̀pọ̀lọpọ̀ oògùn, ṣùgbọ́n tí kò sí ìyàtọ̀. Àmọ́ ṣá, nígbà tí ó bá Jésù pàdé, a tú u sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn àrùn kan wà tí àwọn dókítà tí ó dára jùlọ pàápàá kò lè tọ́jú o. Tí o bá ní ìrírí àrùn kan tí ó ti ń bá ọ fínra fún ọjọ́ pípẹ́, o nílò ìfọwọ́kàn láti ọ̀dọ̀ olùgbàlà ńlá láti jẹ́ kí o lè ní ìlera tó pé. Nígbà tí èṣù bá fi ẹ̀mí àìmọ́ jẹ ẹnìkan níyà, ó máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbànújẹ́ kún ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ, yàtọ̀ sí ìnira tó wà ní jíjẹ́ adẹ́tẹ̀, àwọn adẹ́tẹ̀ tún máa ń dá wà. Wọ́n máa ń dá wà ní èyí tó lè fa ìrònú jù, ní pàápàá jùlọ nígbà tí àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí tí wọ́n bá pa irú ẹni bẹ́ẹ̀ tì. Tí irú ẹni bẹ́ẹ̀ bá ní okòwò tó ń gbèrú, ìṣòwò náà lè parun nítorí àwọn ènìyàn kan kò lè fẹ́ bá ṣòwò pọ̀ o. Wọn ò ní fẹ́ ṣòwò pẹ̀lú wọn. Nínú ìwé Lúùkù orí 17 ẹsẹ̀ 12 dé 19, àwọn adẹ́tẹ̀ 10 ló wá tí wọ́n nílò ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀tẹ̀ wọn. Tí olùgbàlà, wọ́n nílò ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀tẹ̀ wọn. Tí olùgbàlà ó pàdé wọn, a wẹ̀ wọ́n nù, a sì mú wọn lára dá. Ọ̀kan ni ó padà wá dúpẹ́ o. A sì mú un lára dá. Mo gbàgbọ́ pé èyí túmọ̀ sí pé ó gba gbogbo ohun tí ó pàdánù ní ìgbà àtijọ́ padà. Èyí ni ohun tí Ọlọ́run lè ṣe fún ọ nígbà tí Ọlọ́run bá jẹ́ olùgbàlà rẹ. Ó lè dá gbogbo ohun tí ọ̀tá ti lè jí lọ́wọ́ rẹ padà bí ẹni pé wọn kò súnmọ́ ọ̀dọ̀ rẹ rárá rí o. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fi ara rẹ̀ hàn ọ́ gẹ́gẹ́ bí alágbára lórí rẹ̀
yóò gbà ọ́ lọ́wọ́ gbogbo ẹrù àti ìdè àti ìnira yóò sì sọ ọ́ di pípé ní orúkọ Jésù. A ní olùgbàlà kan, à ń pè é ní Olúwa àwọn ọmọ ogun. Ìwé orin Dáfídì orí 24 ẹsẹ̀ 10 àti Olúwa tí ó lé ní ogun. Orin Dáfídì orí 24 ẹsẹ̀ 8. Ó lè gba ẹnikẹ́ni sílẹ̀ o, àti pé kò sí ẹni tí ó lè gba àwọn ọmọ rẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀. Olúwa ní àpáta àti odi mi àti olùgbàlà mi. Ọlọ́run mi ní àpáta mi, ẹni tí mo fi ṣe ibi ìsádi mi. Òun ní àpáta ààbò àti ìwo ìgbàlà mi àti ibi ìsádi mi. Mo ké pe Olúwa, ẹni tí ìyìn yẹ fún, ó sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ìwé orin Dáfídì orí 22 ẹsẹ̀ 2 dé 3. Olùfẹ́, tí o bá ti jọ̀wọ́ ayé rẹ fún Jésù, ó dára bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí o kò bá tí ì jọ̀wọ́ ayé rẹ fún Jésù, ọ̀tá rẹ̀ ló jẹ́ o, àti pé ohun ẹ̀rù sì ni láti ṣubú sí ọwọ́ rẹ̀. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 29. Nítorí kò sí ẹnikẹ́ni tó lè gba ẹnikẹ́ni lọ́wọ́ rẹ̀. Ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 13. Jọ̀wọ́ ayé rẹ fún lónìí o, kí o lè di olùgbàlà rẹ. Tí o bá sì ti di ọmọ rẹ̀ tẹ́lẹ̀, tí o sì tún wà nínú ìdè èyíkéyìí, mo gbàdúrà wípé olùgbàlà ńlá yóò gbà ọ́ là pátápátá ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: Ọlọ́run lè gba ẹnikẹ́ni là o, kò sì sí ẹnikẹ́ni tí ó lè gbà á ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, olùgbàlà ńlá mi, Ọlọ́run ní gbogbo ibi tí mo ti nílò ìgbàlà, Olúwa gbà mí là kí o wò mí sàn. Gbogbo àwọn tó wà nínú ìdílé wa, nínú ẹbí wa, àwọn tó yí wa ká tí wọn kò tíì mọ̀ ọ́, tí ẹ kò tíì gba ọkàn wọn là, Olúwa fọwọ́ tọ́ ọkàn wọn kí o gbà wọ́n là, kí o pè wọ́n wá sí agbo ìgbàlà yìí, kí wọ́n lè yọ̀ǹda ayé wọn fún ọ ní kíkún. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àwọn àdúrà yín, yóò sì dáhùn àwọn àdúrà yín. Ó dàbọ̀.